because ní parọ́ fún Amẹ́ríkà London táwọn ẹni sọ pé mo ní ìwọ̀n ní ṣọ́ọ̀ṣì tó wà wọn ò gbọ́ náà gbọ́ tó wà wọn ò sẹ́ náà tó wà lẹ́gbẹ̀ẹ́ báwo ni wọn bọ́ ṣe ń lọ tí ò sí gbogbo nǹkan kò ń ṣe nǹkan méjì mo ṣe pé wọn kì í sin ọlọ́run ohun tẹ́yìn ṣe lọ́mọ ó jẹ́ kí èdè fi dá nímọ̀ òun ni wọ́n fi ṣáájú ẹ̀sìn ẹ máa gbé mọ́ọ̀tì wa o ẹyọ mi àmísà báwo lè ní kò ní rè ní ẹkí àwọn èèyàn nílé kí ojú tí ó mú wa mo fẹ́ fi àsìkò tí ẹ̀kọ́ dúpẹ́ lọ gbogbo àwọn tí ọlọ́run kádàrá tí torí orí ọ̀fẹ́ náà ọlọ́run gbà torí tí ẹ bá wá ní ayé tó bá ní orí ọ̀fẹ́ àti lè máa lọ́wọ́ sí nǹkan tó mọ̀ pé nǹkan ọlọ́run ni kí là ń pè ní nǹkan ọlọ́run òní pé a bá rí humanity orí ẹni tèmi lọ èmi parọ́ and what I see in your ministry is humanity. The man saw humanity is the greatest religion. You know, French. But then she here, say, "Oh, it's more than anything." So you take time not to study. Wow. So you didn't start with ṣé Muslim ní inú àná yọ ṣé agbọ̀nsálí àná yọ ṣé no you didn't start with that. You choose to like ọlọ́run fi mí sílẹ̀ because ní ẹ̀rẹ́ parọ́ fún Amẹ́ríkà London táwọn ẹni sọ pé mo ní ìwọ̀n ní ṣọ́ọ̀ṣì tó wà wọn ò gbọ́ náà gbọ́ tó wà wọn ò sẹ́ náà tó wà lẹ́gbẹ̀ẹ́ báwo ni wọn bọ́ ṣe ń lọ tí ò sí gbogbo nǹkan kò ń ṣe nǹkan méjì mo ṣe pé wọn kì í sin ọlọ́run ohun tẹ́yìn ṣe lọ́mọ ó jẹ́ kí èdè fi dá nímọ̀ òun ni wọ́n fi ṣáájú ẹ̀sìn humanity. Ó ti yẹ ká because kò rọrùn láti rẹ̀ this is a combatant máa sọ fún ọba àwọn tó kí ẹ̀ láti lẹ́sẹ̀ òun ṣe sálárì tí sójà ń gbà lọ́lọ́pàá ń gbà òun ni ó ṣùwọ̀n tó fi lọ́mọ fi ẹ̀mí wọn lẹ̀ láti máa dáàbò wà ọ́. ìfẹ́ ìlú àti ìfẹ́ àwọn aláàbò ìgbé dáhà wá ṣe ta ló fẹ́ ṣe ṣára Ghana àbára Japan ló máa dáàbò bò àwọn. ó ti ẹ̀ kú àwọn èyí sọ́wọ́ náà tẹ̀ máa dá lọ wá ti di látàárọ̀ kábà ní wọn lọ yílá lẹ́kọ̀ọ́ lọ lẹ́nu yẹn so dá lọ. ìjọba wo orú ìyọ̀ yẹn wọ́n wá di pé wọ́n wá ń sọ̀rọ̀ sálárì wọ́n wá ní nítorí sálárì yẹn lójú. àwọn ṣe dúró. So basically the essence of life is tí wò bá lè ṣe tó bá lè tó fi rẹ̀ sílẹ̀ tó dàbí lóògì ẹ ṣe vessel rẹ̀ ẹ̀jẹ̀ ní ọ̀dà let me coordinate for you. They are both on the same ship. Ẹjọ́ ń jẹ́ iṣẹ́ ọlọ́run ní your both answering the call of humanity. So I am deeply grateful. Thank you, sir. And Thank you, sir. Nígbà tí mo wá wo gbogbo ọdún tí wọ́n ń ṣẹlẹ̀, mo wá wo bẹ́ẹ̀ pé nígbà tí nǹkan wá di tó wá ń wọ́n gbọ̀ngàn. Ebi létí ebi gidi. Wá view what you have been doing. Bí àwọn àwọn kan ti wà, ó jẹ́ pé tí àwọn pèlè bì ni wọ́n ti ń là kọjá tẹ̀ tí ń solve problem wọn. Bẹ́ẹ̀ni. Tó ṣe wá tí ọ̀pọ̀ ọ̀gá ṣe fìlì sí. So I just have to pray. Torí èmi lè máa àdúrà mi lè máa ní wait. Bọ̀ Ọlọ́run mọ orí ọkàn mi. And nígbà tí mo fi àtẹ̀jíṣẹ́ tí mo kọ́ sórí social media gbà yẹn, mo kọ́ láti inú mi because kò sẹ́ni tó tì mí láti ṣe. Ọlọ́run mọ̀ pé kí wáyé kí mo ní pẹ̀lú mi ò ṣe mò ń ṣe ohun fi ìgbé nìké mi. Ẹ̀kí ọ̀sán lórí àwọn olówó àti ẹgbẹ́ tí wọ́n bá múlẹ̀ wọ́n bá rí pẹ̀lú orúkọ ọ̀yọ́ lórí ẹni àti ìrìn àbáyé. Àwọn ilé ìwé mo fi tọ́ ọ lọ dárúkọ pẹ̀lú ẹ̀ kó mọ̀ sí pé owó lórí múlẹ̀. So màá kọ́ lo
orúkọ ẹlòmíì ṣe orí mo báyìí tó tẹ̀wọ́ tẹ́lẹ̀ ṣe mo ní láti support so sá ilé àtọ̀nà yóò lè dáwọ̀ and gbogbo àwọn tẹ́tí ìdùnnú pàápàá àwọn tó jẹ́ pé wọ́n ti lose hope because mo fẹ́ ṣe normally nígbà tí ìjọba fẹ́ ní serious support kábàlẹ̀ tí wọ́n sọ pé ìjọba I need those people that have needs in government but mo dúpẹ́ lọ́nà pé àwọn tí wọ́n sínú government wọ́n sínú ìjọba wọ́n rí ohun tẹ́ ẹ̀ ṣe they were giving that support wọ́n ń sin ọlọ́run látara ní àtàrà tí ẹ̀rọ lọ́wọ́ gbogbo wọn kẹ̀lẹ́ rí ọlọ́run ò ní fi ìbàdí so I am seriously mo feel pain táwọn èèyàn go through àti nǹkan wọn wọ́n tó pariwo síta àìsàn ìmọ̀ ẹ̀ pé ṣèbí ọ̀kan ló ti ń rìn táwọn èèyàn là kọjá ìpínlẹ̀ tí ń sọ̀tẹ̀ some of my colleagues are even with this person báwo ló ṣe fẹ́ I just whatever I have let me just go there I need to go and support I need to go and encourage this stuff so mo ṣe àwọn ọ̀tún láti mo na address yẹn mo ṣe à ń pe nọ́mbà tí mo rí bẹ́ẹ̀ Agbala Gabriel I will just have to get to this place so ọlọ́run àtúbọ̀ máa dúró tì yín sá I want to say thank you so much thank you gbogbo àwọn tó dẹ̀ dúró tì yín náà I am grateful to all of them oye kò ṣe pé kí wọ́n ṣe fún àwọn colleagues àdùkọ́ tó ń ṣe fún àwọn èèyàn ẹlẹ́ra arábí tèmi àwọn èèyàn pé oore téèyàn máa ṣe tó jẹ́ pé òun tó ṣe fún òníṣọ́ táǹkì tí ò ní mú ẹ̀ tó pé bá kọjá lẹ́gbẹ̀ẹ́ náà ṣe bẹ́ẹ̀ ilẹ̀ sẹ́ndì 2 million sí ní mo fi ṣe sọ́jú tí ò ní dà ìyẹn lórí kò tí yẹn mo ti mọ̀ oríṣiríṣi ìkọ́ ti ṣe mo ti fọ́dà ṣe ẹ̀yẹ sáré fún ilé láti ilé ìgbà because I always like to give instances ti máa ń travel officer I made it a point of call pé ti máa ti ń drive ní highway bóyá mo lọ location àbí mo lọ ṣe MC ti máa rà wọn láàrin ìwádúró tí wọn tó ń juwọ́lẹ̀ mo ti wà kọ́ ọ̀díṣẹ́ yẹn àgbẹ̀ àwọn ti máa rí sójà ọlọ́pàá it's compulsory èmi ni màá tún lọ bèrè lọ́wọ́ wọn pé do you need a lift and I know ìyọ̀ yìí ṣe fẹ́ ṣe escort ni because I really say mo mọ̀ yín náà tọ̀ èmi àṣẹ trust mi àṣẹ wọlé ṣe àpò mi àwọn ìwádìí kéde má trust ọlọ́pàá tí wọ́n máa gbé wọn bọ̀ àwọn ọlọ́pàá náà bẹ̀ pé ọkọ̀ ní dé stop tọ́wọ́ lójú mi náà wow wọ́n bí then the point is at the end of the day àṣẹ mò ń ṣe àṣeyẹ sir mo travel ní 2019 lọ sí America first time ẹni tí wọ́n fẹ́ lọ bá ní Maryland ó ti sọ fún àdírẹ́sì lébèrè mo bá wọ coach mo dé Baltimore ní ọ̀pẹ̀ tí wọ́n wà Highsville another 1 hour plus síbi tí mo lọ rí mo ṣe bọ́lẹ̀ tí bá fún ẹ fans mi ẹ ládírẹ́sì bí tẹ́ ń lọ sí jìnnà ó bá pè káàbù ní lálàkọ́ ó ní kọ́ máa gbé mi lọ́bẹ̀ ó ṣe mo lẹ́rìn tí àwọn pọ̀ tó ń bọ̀ nọ́mbà 1 ni nígbà tí wọ́n á déwájú ibẹ̀ ẹni ẹ ti sọ fún ìyàwó ẹ pé èèyàn báyìí báyìí bọ́ wá mi ṣẹlẹ̀kùn fún ìyàwó ti wà lóṣù ọ̀rọ̀ nínú zoo àyẹ̀yàdà báàgì méjì first time in America mo wá tẹ bẹ́ẹ̀lì kan ọ̀gbọ́ mo wá tún wá bọ́ sórí social media mo ṣáà rí lára fáàlì kan tó náà wà Maryland ó ní òkè ibi tí mo wá ń jìnnà pé kí n ṣáà wá bá ṣe dé ọ̀rọ̀ ohun ní mọ́tò òun náà ṣẹ̀ ń ṣọ́gbò ní lamẹ́ríkà wọ́n náà má bẹ̀rẹ̀ sí wọ́ báàgì lọ à ń sọ̀rọ̀ past 11 lálẹ́ mo lọ báyìí mo padà ìwọ náà mo fẹ́ pè ẹni tó ẹ̀kọ́ mi láti bọ́ tí mo wá sí ibi tí mo wà yá ní ilé pé mọ́ àwọn tẹ̀sí pé lọ́la kó tó ti pè padà ẹni tó ọ̀fẹ́ ẹni ẹlẹ́ni ìyàwó níyàwó ni ṣe àpò ìjọ tí ń lọ ẹ èèyàn kan ti rí mi wọ́n sọ fún àwọn kọ́jú àkọ́kọ́ ẹnu excuse me young man mo ṣe drive wà bá mi yẹn pé you stranded or something well that is the exact word I'm stranded and young man okay what are you gonna do because I saw you and this my friend my husband right okay your husband and your fiancé it's having his birthday today he said I should look at you that you're stranded okay thank you and so what's going on I came to meet my brother but I don't know what happened but I think about it okay sorry can I have your address which is sorry map there he said where you going if you try this you don't get shot on the road or they rob you you have 26 minutes to where you're going it's far man really ẹni tó fẹ́ tó ní kí n máa bọ̀ ní o ẹ̀rọ fẹ́ tí wọ́n lọ báyìí
fan tí mo fẹ́ lọ báyẹn òun wá gbé mi òun wá tún ní kò pé kẹ́ mọ́ tún lọ yẹn pé bẹ́ẹ̀. òun wá tún pé káàpù ìbò kò sí owó lọ́wọ́ òun òun ṣẹ̀dé ní Amẹ́ríkà ni pé ṣùgbọ́n tí wọ́n lè find ìwé mi wá sí ibi tó wà báwo ni mo ṣe fẹ́ débẹ̀. ẹ wá wo oore tèmi tí máa ń ṣe tí máa gbé àwọn èèyàn. lẹ́yìn lójú ọ̀nà. ṣé nípa àwọn èèyàn pé yéé ṣe mọ́ tí máa fi sórí social Facebook nígbà yẹn pé I'm happy I carry some police officer àwọn mi àkọsí message mi ló gbé gbé báyìí ṣọ́ra ní ṣọ́ra o it could be dangerous to you àṣedé ń yàgbẹ́ ní oore tí mo ṣe máa bá pàdé. That day is when my father would have lost me. Tìbí tó lọ́nà wò fi ewu tí màá là kọjá ni. Ẹ̀rọ máa ń wo orin kan wà tẹ́kọ́ náà máa ṣe àti ṣe sẹ́yìn. Kẹ́kẹ́ tìbí ewu tó o bá ń là kọjá orí ọ̀fẹ́ tọ́lọ́ wá sílẹ̀ fáwọn tó ń ṣoore tó ń ẹ̀pọ̀ àwọn èèyàn ṣùgbọ́n platform yìí. Òun ni pé Ọlọ́run máa mọ̀ mọ̀ nínú agbára ẹ̀ tó bá ti ṣe tán á wá mú ewu ńlá á gbé fún wọn kò dẹ̀ ní fi hàn. Wọ́n pè ní ogun àtẹ̀yìn àtọ́lọ́ àwọn ogun tẹ́yìn òru. Tọ́lọ́ máa bẹ́ẹ̀ jà. Tẹ́yìn òru tọ́lọ́ máa ń yẹn. Ó yẹ yín tọ́lọ́ máa bẹ́ẹ̀ yàn jà. So that was a miracle. Bí Ọlọ́run ṣe bó ṣe kó tẹ̀ kéré. Because you can imagine with 2 bags. Gọ́dọ̀ báàgì kẹ̀rẹ́ táyà kan ti fọ́. Because ó ti fọ́ agídí gan mo fi wọ̀ yẹn kí n wá ní mo fẹ́ wọ fún pé tí ẹ̀ lè mọ mo ṣe máa débẹ̀. I don't èmi ò ní káàdì Amẹ́ríkà mi ì ní mo ṣe máa fi káàbù ẹni tí ó wà ní ohun olówó tó ń lè fi pe káàbù ó ṣẹ̀dá Amẹ́ríkà náà ni òun náà squat lọ́dọ̀ òyàn ni but òun sì lè gbà ẹ́ tira tílẹ̀ máa fi mọ́ torí kò ní da kí star tóun jẹ́ fàrẹ̀ kó wà ń ta nínú òtútù bí Ọlọ́run ṣe ṣe àwọn fún yẹn wá gbé mi láì mọ̀ èdè tó wá pè ní tí mò ń lọ rẹ̀ kí ni ẹ̀ máa jẹ́ kí n ké gbogbo wa wọ́n ní thank you for trusting us to help you. Ìgbóyìnbó yẹn ní ilé ayé mi. Thanks for trusting us. Pé ọ̀n dúpẹ́ lọ́wọ́ mi pé trust àwọn tí mo gbà ọgbọ́n láti ràn mí lọ́wọ́ oore tó jẹ́ pé mi mú wa ní ewu. Àti mi ì lè ráhùn fún yẹn mọ́. Ṣùgbọ́n má kàn ń gba aládùúgbò pé tó bá pọ̀ ọ̀la tó máa pàdé o. Òyìnbó wà láàrin dúdú ní girlfriend yẹn. Yàrá ìzọ́sọ́ dúdú òyìnbó méjì. Kọ́nù bá mi máa ṣe àtọ́nà ọmọ pàdé dà. Ó gbé mi lọ sọ́dọ̀ ẹni obìnrin tí ó gbà mí sílé. Ìgbà tí ẹni tí wọ́n wá lọ wọ́n ṣe wá ní bírèkì níbi iṣẹ́ bó ṣe wo fóònù ẹ̀ nìyẹn. Sìgá ìjọba ìwé kí ló mo lọ àtúntò wọlé mo ní wọlé kẹ̀ mo ti báyọ̀ bá ṣe lórí mo kú o. Ó ní yéé tó kò sílẹ̀ mo fún ẹni wọ́n ní ó ní bóyá ó ti sùn lọ ó ti wá lógún ṣé ó pẹ́ kó wọn tó dé ni wọ́n ní Baltimore ni mọ́tò ń gbé mi bọ̀ ilé wọn pé àwọn àti mo ní máa débẹ̀ yẹn oyinbo ìwà Baltimore so èmi kàn sọ fún mo bọ́ mẹ́rin náà ni máa dé ní 8 o'clock mo ṣe wà Baltimore so bí kí n tó rí káàbù tó ṣe gbẹ kó tó gbé mi lẹ́wẹ̀ mo ti lo bí another 2-3 hours ni mo ṣe mí sí sísá tó fi sùn yẹn ni ẹ̀ṣẹ̀ wà bàdá ẹ̀ṣẹ̀ wà gbé mi ní ilé fáànì yẹn you understand so these things is the spirituality controls the physical and most of the things téèyàn máa ń ṣe you're trying to help those that any of them are suffering or because they are culture they are spiritual things that every human being must engage in. And we charity poor do you know what you worship? And maybe you are you know your shake up. No one in social media one take a in you. Me no way you shake by it. Me my own is let me speak my truth, let me help those that I can help. I mean they won't pretend. Because maybe the people start calling with anybody that. Kọ́nà máa fi wá dáná rí. Àmín. Ṣùgbọ́n tó bá dé stage kan like my mother raised me or you call me ó ní tó bá ti dé stage kan tó bá dé sọ pé ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ó ní tó bá tó máa ń le jù ó ní kókó náà ń bẹ ṣẹ́ni wò lára ẹ̀. Ó ní o ní rí wàhálà sáà àfi tí o bá ń ṣe nǹkan with plain art tó bá kù díẹ̀ ọmọ olóore ti sọ pé sáà kọ́ pé 500. Kọ́ pé 500. Ẹni tó máa kú ló máa kú o. Ẹni tó máa kú ló máa kú. Sáà àwọn tí ò mọ̀ ni ò mọ̀ pé ẹni bá fèsì oyin ẹ̀bìtì ńlá ni. Bó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ìjọba, bó jẹ́ olówó, bó jẹ́ ọlọ́rọ̀, bó jẹ́ tálíkà ló kọ̀ wóoru yín tí ò wo ìrìn àjò tí Ọlọ́run sọ di ìrọ̀rùn fún yín tí ò wá ìpè ṣé èèyàn kọ́ máa ń jí lára gbé Ọlọ́run
Your inner spirit must be submissive to God. Then I want to pass through this person. And it's all one no ní ẹ̀sà mo lè kọ́ ọmọ mi nítorí ẹ̀ kí n bá ń di pé ẹni tó ń ṣoore fáwọn èèyàn ló wá ń ṣe fẹlẹ́ngẹ ló fẹ́ kó ṣubú ní ìfẹ́ mú àṣìṣe onítàn ó dá ó ti kọjá agbára ẹ láti sọ pé mo fà ilé má fa onítàn lọ́nà lọ́wọ́ ó ti kọjá agbára ẹ. There are some people you don't try that. See, get it? Because Tamafiku, Tamafidon, God will walk into some people. Tamafidon, Ọlọ́run máa wọnú èèyàn. Iṣẹ́ t'Ọlọ́run fẹ́ ṣe fún èèyàn ló máa wọnú ẹ̀. Ọlọ́run wá wà ní ó ṣiṣẹ́ lọ́wọ́, mo wá ní bẹ́ẹ̀ ṣe lánàá, ó bí mi nínú bẹ́ẹ̀ ṣe tẹ̀mọ́lẹ̀. Kí ló ní tí mo dúró pé ẹ ti ẹ̀dú tẹ̀mọ́ ẹ dọ́gbọ́n lù lọ́wọ́. If you press me, I will be happy. Nígbà tí èmi wà pẹ̀lú àwọn ọ̀gá mi, àwọn ọ̀gá ṣe owó ẹ̀. Tó bá sọ̀rọ̀ sí mi àbí tó bá bínú sí mi àbí tó ṣe ọ̀pọ̀, ṣe pẹ̀lú mi lè wá lù. Because apọ̀ tó ọ̀tí ẹ̀ dábọ̀. Tó ọ̀tí ẹ̀ rí rá. Ọ̀tí ẹ̀ rí pé wọ́n wúlò. Ẹ fi mi. Táwọn yẹn tún máa ẹnìkan tó tún fọ́ níjù. Àwọn yẹn tún fẹ́ máa gbá clean pẹ̀láwà. Tó rọ́ ni pé wọ́n ni ọ̀gá. Ẹ̀rọ dábọ̀. So ṣé mi ẹni ọmọ ọba mi ti máa bínú mo lè fẹ́ ga. Òun ló fi dé pé àdìẹ́ ló fi dé ìjọ tí bàbá ṣe tọ́ ìrẹ́ mi. Àwọn Amẹ́ríkà. Àwọn ọgbà ẹ̀rọ ni inú àwọn ọkọ̀ máa ń dùn. Iye táwọn máa ń wà tí wọ́n tó dọ́dọ̀ àwọn. Pẹ̀lú ọ̀yá máa lọ àwọn àṣìgbà kan ìrọ́sẹ̀. Ipe ìfẹ́ yẹn mo retain ẹ̀. Pé mo wá ń ṣe eré ìṣojú àwọn. Even táwọn bá tiẹ̀ wá padà pé Ọlọ́run jẹ́ káwọn kó bá yọ kọ́lọ̀ jẹ́ káwọn wà òkè. Pé the fact pé mo ṣe eré lójú àwọn is not a joy for you. Because táwọn bá ń rojọ́ kò mọ̀ kọ́kọ́. Ìjọ àwọn bàbá wí ìjọ ọ̀yá gbàgbà ara gálà àti ọ̀tà wọ́n fáyọ̀ báyìí. Ẹ̀ tí ọ̀nà sáà and then you are able to endure all that. Kò sí jọ́ gbogbo parí. Gẹ́sì mi torí mo fẹ́ kó wà ní rẹ́kọ̀dù mi kò dẹ̀ síjọ́ mo ní àwòyẹ̀wò mi dáadáa sá àwọn àtúrẹ́ yìí tó bá gbogbo àwọn olè tó àti lọ àwọn òní yọ̀ǹda látọkọ̀ àwọn pé àìsí tó wà lára wọn ọmọ yọ̀ǹda ẹ̀ ọmọ wà á tẹ̀ lọ́gẹ̀ẹ́ dé stéèjì kan àti àṣìṣe ọ̀gá àti dáadáa ọ̀gá àti àìdá ọ̀gá wà á dẹ̀ máa sọ di ìdùnnú àtàdúrà débi pọ̀ ọ̀gá yẹn wọ́n bá ìpè wọn lọ́rùn. Àní agbára tó wà lára mi mo fẹ́ yọ̀ǹda ẹ̀ tí máa máa lọ mo fẹ́ yọ̀ǹda ẹ̀ fún wọn. Ọlọ́run dẹ̀ mú lára Isaac yá àdúrà. Bá ń fún ọmọ yìí. Ṣé Ọlọ́run ṣé Elijah ò bá Elisha wílé? Ṣé kò ní kó tí wọ́n sá nígbà tó sọ pé kí ló fẹ́ gan. Padà lẹ́yìn mi ó ń trouble mi náà. Wá jẹ́ àwọn ọmọ Osere àwọn ọmọ social media. Á ti padà. Mo tẹ̀lé láyé lọ́lẹ́ ní padà ẹ̀ wá padà. Tó bá sí ẹ tí mo bá ṣe Ọlọ́run á ṣe. Ọlọ́run ṣé Ọlọ́run ló fi bẹ́ẹ̀. Ọlọ́run wà lára Elijah onítọ́lọ́wọ̀ bá ṣe ṣe tí Ọlọ́run ṣe tó wá kó lára Elijah lọ bùbẹ́ lọ́dún díẹ̀. Ó ti pàdánù ènìyàn. Ìjọ tó wá ti sọ pé tẹ́pà ṣe Ọlọ́run á ṣe. Bọ́n tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ pé mi Ọlọ́run mo ṣe èmi dẹ́nu wà pẹ̀lú ẹ̀. Èmi náà mo wà pẹ̀lú ẹ̀. Pé mi sí méjì. Ó wá rí tí kò bá ṣe Ọlọ́run á ṣe. You are speaking to God. You are speaking to God directly. Ó ti ta Ọlọ́run dànù nìyẹn. Wọ́n wá lọ wá ń bò mí. Ọmọ yìí ti máa ń lo short cut. So I am saying all this because so that you understand my standpoint and why I'm here. So why is he here? Àwọn èèyàn ti ń béèrè pé Ibrahim bí báyẹn. So normally tọ́lọ́ máa kára pé tí bá wá bí ìrànlọ́wọ́ fẹ́ bá wá. Mo kàn for me tó bá kọ́ lọ́hún kánára pé wíwá mi bọ́tí ọlọ́hún kánára pé ọpẹ́ ni máa wá dú. Ọlọ́hún kò kà ní àwọn tó máa bú yín lẹ́yìn. Tọ́lá bá kà ní àwọn tó fẹ́ sọ mí dìdàkudà á kà ní àwọn tó máa bú yín lẹ́yìn. Bó ni wọ́n máa gbègùn torí tọ́lọ́ fi ń ṣe kí ló ń tí
mi ò ṣe tọ́lọ̀ ṣe lò mí torí mi sí position yìí so gbà tọ́lọ̀ wá lóyìn wá jókòó pé tọ́lọ̀ ń lò ní fẹ́ máa bring down fún wa sọ̀rọ̀ sí èmi lẹ́yìn máa gbọ́ ọlọ́run mi fẹ́ mi ṣẹ́yìn o ọlọ́run máa lò mí fún yẹn o tó irú bó ṣe lu Agbala Gabriel ọlọ́run tó bá lè rí mi lò bẹ́ẹ̀ fine tó bá lè rí mi lò mí láti máa kun lọ́wọ́ sọpọ́ máa lò mí láti bí ẹnikẹ́ni ṣubú Judas Iscariot ìran dínà tí ìbọn ń dìsẹ́ wọn bọ́ torí àwọn ẹgbẹ́ tó kí ló dé fún mi wá lò fún àtàkì kí ló dé lórí èlò owó ọ̀ngàn kò padà kò rí lò nítorí bàtọ́ tí ń sọ yẹn ká ló tètè mọ́ ni kó tètè sọ lọ́wọ́ pé wọ́n lóhùn mo túbà má jẹ́ kí n gẹ́rù iṣẹ́ yẹn lọ́wọ́ nǹkan tó ń sọ yìí mo wá tètè ẹni Jésù má jẹ́ n gẹ́rù iṣẹ́ yìí ọlọ́run adẹ̀ kò ṣe dandan ọlọ́run tún òkè wọ́n ti gbà kó o fẹ́ gẹ́rù iṣẹ́ yẹn o lè pa fún o pẹ̀rọ fún àtinú ẹ̀dá then I will use another person ẹni tó bá tún dilẹ̀ bẹ́ẹ̀ tí o fẹ́ gbà fún òun ló máa lọ lò ṣùgbọ́n pàtó ti gbà kó sọ pé o fẹ́ gẹ́rù iṣẹ́ yẹn I will use it ṣùgbọ́n ó kọ̀ èròǹgbà ọkàn lọ́nà it's your mindset ló máa determine iṣẹ́ tó lọ́ máa fi ẹ́ lò mindset yẹ èmi sì mi ò ń ní tíátà kò sẹ́ni tí mo rí pé tàbí lè tó ń ga sínú bíbí kí lè ṣe tó ń sọ sí ayé ìgbà kan ní gan wọlé ìdúró tíátà tẹ́lẹ̀ bá ní wọlé jùlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bá ní bàbá mi bẹ̀ tẹ́lẹ̀ bá síkì èmi lè bàbá mi bẹ̀ tẹ́lẹ̀ bá ṣe kí nìkan èmi lè bàbá mi and I was so there and at the end of the day nígbà tó ń gbìyànjú tó ń wò pé kí ló ń ṣẹlẹ̀ gan tí èèyàn ogun ńlá wá dìde ṣe none of me risk crash nítorí mo nǹkan tí mo ṣe iṣẹ́ tó lọ́rọ̀ mi if you answer the call of God tó bá ń jẹ́ṣẹ́ yẹn whoever tó bá dìde ogun àwọn ló fẹ́ forí ọgbọ́n ìwúwe kò bá jẹ́ nínú ẹbí ẹ̀ ojú ẹ̀ báyìí lọ́wọ́ máa ṣẹlẹ̀ yẹn so sir I'm just going to admonish you. Thank you, sir. You are loved. Thank you, sir. Ṣé ẹ gẹ́tì mi? For possible get you lọ́kàn ayé fún God why me? Ẹ má sọ pé why me? Torí pé rí ìdojúkọ ẹni rí hàn tó yẹ kó máa dúpẹ́ kó wá ṣe tánọ̀dì. Ẹ má sọ pé why me? Jésù náà yes sir. Kò sí yẹn. So n tẹ máa ṣe tàbí ẹni pé ẹ tún bẹ̀rẹ̀ sí dúpẹ́ sí pé ohun tó máa mú mi kí n wá change. Ohun táráyé máa gbélé mi lọ́wọ́ tó máa mú mi change iṣẹ́ àti má jẹ́ ìmú tọ́lọ́ ti gbélé mi lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ rí àdúrà ẹni èmi dẹ̀ pray for you I been praying for you before I even got here because if you stop doing what you are doing Ọlọ́run lè kọ́ṣẹ́ sí lọ́wọ́ ẹ̀ lè kọ́ṣẹ́ sọ́nà lọ́wọ́ ẹ̀. Àmín. Majority are expecting and wanting the government to do what you are doing for them. Wọ́n dẹ̀ ń dojú ìjà kọ ìjọba torí ohun tẹ́yìn ṣe ìjọba ò ṣe they expecting wọ́n bọ́ta nínú òjò ẹni ló máa ṣe báyìí wọ́n wọ ọjọ́ lọ́ọ́ fẹ́ lónìí so ẹ̀yin tọ́lọ̀ wá pè tẹ wá volunteer tẹ wá ń ṣe I should now wish that you go down who is that government official that wants you to go down who is that lawyer who is that man of God who is that man of Satan èṣùgbọ́n ò lè fẹ́ kẹ́ ṣubú. Àwọn èèyàn ló máa disturb èṣù pé lomi láti gbẹ́nu ṣùgbọ́n náà ṣé o fẹ́ parun torí Ọlọ́run agbára mi ò níbẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ lọ ṣe lọ fèsì ẹ̀fún rẹ̀ máa lè má lórúkọ mi lọ́wọ́ abá mẹ́ ẹ̀rọ náà èṣù ló ń lọ èṣù ló ní wá ṣe èṣù kọ́ iṣẹ́ ọ̀gá èmi mo tọ́ wèrè ó ló fẹ́ lọ gbẹ́ni tọ́lọ̀ ń lò ẹ̀ tí jẹ́ fọ́mọ̀ sọ òun fẹ́ lọ gbẹ́ni tọ́lọ̀ ń lò fáwọn èèyàn kóhùn gbèsè kú ó wà lọ ń lórúkọ èṣù ilé akẹ́lẹ́ sọ́nà òun fẹ́ lọ wá fẹ́ lọ wí ẹ wá lọ ọ̀sẹ̀ lórúkọ mi ṣùgbọ́n tó gbìyànjú rí wàá padà rí wàá rí pé gbà tí o bá rí fìtì rántí Ọlọ́run ló máa ṣètò pariwo tó bá wọn Ọlọ́run ló ní Ọlọ́run ló láàánú mi o tó bá jẹ́ mi fi máa kó bọ̀ ẹ́ gidi padà orí òpè Ọlọ́run ló yàn lọ́wọ́ o wá ní èmi ikú wọnú ẹ̀kú lọ don't try it so sir please continue to mi tó láti wàásù fún yín ọ̀rọ̀ náà lè jọ sí. We are also Christians. Yes, sir. Yes, sir. And I'm going to still appeal to our people at home. Because part of the things, so really do not, the ability to help is what they are doing. But now, I'm going to abroad. So get me. It's part of what is bringing blessings to this country. Most of the Atlantic, most of the Atlantic Ocean,
wọn sọ pé tọ́lá àwọn ti dá Amẹ́ríkà London káwọn gbẹ́ gbogbo Nàìjíríà yẹn no they are still looking back tí wọ́n bó láti lè ràn yàn lọ́wọ́ so soon. Nigeria is full of milk and honey ilẹ̀ wa anisọ ìtòdà ẹ bá gbìn nǹkan sí ẹ lè ká nǹkan kan kọ́nà fún ẹ ní ilẹ̀ ọlọ́ra ọ́fíìsà tó bá gbìn nǹkan sí sọ́lẹ̀ká. So people àwọn tẹ̀lé tó ń ṣe yẹn they are sowing seeds and I'm being honest majority ogun ló ti fò ní kọjá ní wọn wọn ti jà tí wọn ò pé látàrí ló ti ṣe yẹn because ó mọ lọ́wọ́ láti ràn ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ but he cannot come down only I will send. Tí máa ń bèrè lọ́wọ́ ilẹ̀ ìjókòó ìfowópamọ́ àwọn tẹ̀sán lọ́wọ́ ẹ dárúkọ Sunday mẹ́wàá nù. Mi ìlera rántí ẹ̀yọ̀ kan mi ìlera rántí ẹ̀yọ̀. So now pé ẹ̀rọ máa kọ lẹ́tà tó kàn fi Sunday bẹ̀rẹ̀ wọ́n á lè fẹ́ ọ̀bẹ tẹ̀sán lọ́wọ́ rẹ̀. So why would somebody want to stop someone like you? So why would I not come and say thank you? Kò sí yẹn why would I not come? Bóyá Fabiyi ti wà náà àwọn tẹ̀sán lọ́wọ́ ṣé ìbọn yìí lọ́wọ́ lè ti wà. Ẹ mọ̀ you just do your own. Soldiers tó ń lọ tó máa ríyàn mi àwọn èèyàn wọ́n ní because wọ́n displaced wọ́n lọ side DP wọ́n gbé wọn lọ save àwọn wọn ò mọ sọ́ọ̀lì máa wọn tó yẹ. So we just have to understand and appreciate ourselves. Everybody can be on the front line. Everybody can be Pastor Gabriel. But you can still support what they are doing. There is a way we can go about it. Men of the armed forces, the police force, they are bad to their days. We all have a share of blame in whatever is happening with the police, with the army, even in the government. Because but if we go back to the drawing board, what am I doing to bring progress to my country? And the mean like to be able to pay 30 years, 40 years. After you go to the sorrow, you think ìṣòro Nàìjíríà nìkan ló sọ̀rọ̀ pa. Kò believe pé there should be when you can't get problem, then the solution is somewhere. Yes. But that we are united, láti bring about solution, we can't have it. So if you are also guilty of a nation or the state, then we should not come back and say, okay, can we stop all the nonsense? Can we just go back and let's start playing our role? When you play a role, you play a role. Say everything will get better. Everyone want you now. You don't want to that worry. You want to go they are still in that worry. That means there is blessing with you. Exactly, sir. Sir, somebody did it. Somebody said, "What that worry? Anybody that worry? Am I cake so long? Ọlọ́run fún ilé ẹ máa ké sọ́wọ́ pé Ọlọ́run ṣe bí wọ́n ló pé mi. Káwọn èèyàn wá dá wọlé ṣé wọn ò jẹ́ kó rí ṣe ni. Ọlọ́run sọ pé no. They will come because one way or the other wọ́n ṣe rí. One way or the other wọ́n ṣe rí. But to that tight. Everybody walk with someone who man tight. But God says, if I establish this church and you are doing humanity with it, that is for me. Àwọn tó ń dá tight under worry wọ́n mọ̀ kókó ṣọlọ́run àwọn kò fún direct. Wọ́n gbà tó ti ń gbà kan náà ṣọlọ́run direct gbà lọ́wọ́ ẹ̀. No. Wọ́n lọ́lọ́run direct gbà lọ́wọ́ ẹ̀ so if they sow seed wọ́n ń ro nírò pé mò ń lọ gbà nǹkan bẹ̀ yẹn tí n bá dúró méjì mẹ́ta mo fẹ́ ṣèkó wọn ọmọ ayọ́jú sí mi tí n bá rí pé bí àkóso mi ti máa sọ tí n bá wọnú ṣọ́ọ̀ṣì mò ń sọ ṣé mi mo rà á síbẹ̀. If they call the place the house of God, okay, ibi tó wá rẹ̀ yẹn ṣé owó Ọlọ́run ló wá rẹ̀ bẹ̀ fún ẹ̀. So if I sow seed, that is I'm giving to God. If God can be giving to me without appearing to me, I can also give back to God without seeing God. So it's simple logic. Come on, back over some knowledge and understanding. But in Tupelo, madam, she's such a pleasant soul. I saw her on Q&A point. Think about the help with that. So she said that she. Ọlọ́run ayẹyẹ ìhùn ní ìdàkejì ìyàwó tí Ọlọ́run bá ti ara ìyàwó yàn dànù láàmú á fi jẹ́ ìrànṣẹ́lẹ̀ ṣùgbọ́n tó Ọlọ́run bá fún yàn níyàwó tó dà kò sógun náà ogun yẹn wá ṣe exercise yẹn ẹ̀wọ̀n káwọn ogun èlú yẹn ẹ̀ máa lógun kò sí bẹ́ẹ̀ ṣe kẹ́rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá fi ẹ̀ lẹ̀ láti gbé ogun yẹn wá òun ló níṣòro irú èmi sì èmi ti bọ́ Ọlọ́run sọ pé Ọlọ́run á lò mí láti irú ẹ̀yìn báyìí kó má tiẹ̀ jẹ́ kí n kàlá àwọn tó máa gbé ogun wá sọ́dọ̀ yìí ẹni tó bá fẹ́ fi rẹ̀ lẹ̀ láti gbógun wá kó fi rẹ̀ lẹ̀
wàhálà tí wọ́n nìyẹn èmi ò kọ́ lọ́ọ́ máa ń lò mí kó má lọ́wọ́ mi tó máa ń lò mí kó má lọ́wọ́ mi because iṣẹ́ ọlọ́run ẹ̀ ṣe ọlọ́run dẹ̀ ní fi yín lẹ̀ ẹ̀yin náà dẹ̀ ní jọra yín lójú ẹ̀ dẹ̀ ní ṣeun tọ́lọ́run ò fẹ́ bẹ́ ṣe ń ṣe tí ọlọ́run dùn tó ń dùn ọlọ́run ò ní fi yín lẹ̀. I'm very sure the government, people in government, even the government of your state, they appreciate you. And they might see you, but I know the government, they are seeing what you're doing, they appreciate you. Normally, they're filming the essay. Normally, that is a program the government do in advanced countries. There are homes where people can go and eat, people can bring their clothes, you donate their things. That is why people prefer to go to church and donate. That's why people prefer to go and pay tithes in churches and put it down because that is what the government is meant to do. Ìdí tá a fi ń sàǹdà mẹ́wàá church tá a fi ń dá ọrẹ gan ni pé torí àwọn aláìní. It's not for the pastor to. So at the end of the day. Yes. So people should understand. Even keep pastor tell one number. One number. The man that was. It's because. When you're doing that kind of a job, even our don't draw, it's become cautious, you know. You know, understand? So it's not something to tired so people should not start playing God. But that was just no. And that's the only way I can explain it. So you talk about more, you talk about you to them more. So God continue to be with you. Amen. Like I said, the little I can do. Amen. Amen. More testimonies, more miracles, Amen. So by sharing Ashilola. Amen. Put on care around our share to back. Amen. Do want to grow my back. Amen. Enjoy Amen. Lives will continue to be touched. Amen. That's why you're doing around you. We are full. Amen. 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 Bọ́sẹ̀ fẹ́ yín láyé bẹ́ẹ̀, wọ́n lè fẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀. Dàgbàdàgbà you be all like our to shape pastors, prophets in the Bible that lived long life. The Bible appreciate Uncle Yomi Fabiyi is here. Mo really very appreciate him because wọ́n yọjú sí wa nínú oko wa yìí náà nínú ṣọ́ọ̀ṣì wa kékeré yìí náà. It's a great privilege, it's a great grace, great favour, great mercy. Àrí àánú Ọlọ́run ìrìn wọn bí wọ́n á kí wa like he said he came to appreciate us. Àríra sọ̀rọ̀ so ẹ bá wọn yẹn sọ̀rọ̀ kẹ́ ẹ tó lọ ó jẹ́ ká bọ́ sí live mo rò wọ́n ti bá a sọ̀rọ̀ ẹ̀yin wọlé gbọ́ wọn ẹ̀yin wọlé ẹ lọ sí abẹ́ péjì tiwọn náà Yomi Fabiyi Facebook ẹ sábẹ́ péjì wọn kẹ́ lọ bá ń drop comment síbẹ̀ pé àwọn Agbala Gabriel fan adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀dẹ̀ tún lọ bẹ̀ náà tún lọ follow more ẹ lọ bẹ̀ kẹ́ lọ drop comment gbogbo yìí. Thank you so much for visiting Agbala Gabriel ṣe ẹ ń bá béèrè yàn nírú àwọn táìmù yìí kíyàn dúpẹ́ o Nàìjíríà ó ṣe sọ́mà o níbi pé ó ń kálukú tiẹ̀ tó ń kálukú tó gbọ́ stress ti pọ̀ jù lọ́tún lósì káàkiri Nàìjíríà ò rẹ́rìn báyìí Nàìjíríà isn't smiling now yóò dùn lẹ́gbọ́ náà yóò dẹ̀ rí bẹ́ẹ̀. àdúrà tí mo kàn ń gbà ní pé gbogbo àwa tí a ti la gbogbo àsìkò yìí kọjá tí gbogbo nǹkan wọn tó dẹ̀ ká máa sọ̀dà kejì gbogbo náà la máa wà ń bẹ̀ tí Nàìjíríà máa fọpadà di àdọ̀rọ̀. We just have to pray, we just have to be positive and pray for the country, pray for our leaders because kò yí sí láti jó lórí leadership is not easy. Brakẹ́ẹ̀dì Amẹ́ríkà kìíyàn kí àwọn èèyàn. Ẹ rà sá. Adúpẹ́ sá. Àwọn ni ẹ sá. Ṣàlàáfíà lẹ́wà l'Amẹ́ríkà. Lójú láti gbọ́ yẹn.
Thank you so much, my brother. I want to hear you. I want to hear you. So I can't watch you. Thank you so much. Thank you. I appreciate it, Ingo. Thank you. Thank you. Ẹ jẹ́ kí àwọn ará ilé ra kẹ́ni. Ẹ kí àwọn ará ilé ra kẹ́ni. Wọ́n ti let máa mú. This to fall back. So God bless you, lovers. Every number. I should thank you. I love you. Ẹ máa gbàdúrà fún mi. Bó bá ṣe ń lọ, àjẹkẹ́ náà mọ̀. God bless you. I love you. God bless you. God bless you. Ẹ ṣe ẹ̀ ẹ wá lọ bá mi drop comment lọ́dọ̀ tí wọ́n náà pé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ fún visit, so I appreciate it. God bless you. I love you. Ẹ ṣe brother mi. Thank you sir. Thank you. Hello sir. Thank you everybody. Thank you the team. Thank you for being there for the pastor. Thank you. Well.